ó ṣògùn o, Ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran kú, èèyàn á bá ajá bọko. Mo kí yín o. Èmi náà kí ní kí ọlọ́dẹ bàbá. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún, tí mo jẹ́ alukoro fún gbogbo ẹgbẹ́ ọlọ́dẹ ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá. Nípínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni bàbá. Ọdẹ ni yín? Ọdẹ ni mí o. Jẹ́ láǹfààní àti kàwé báyìí? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, mo kàwé débi tí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́. Mo ní let's say master degree in adult and education ní yunifásitì ti Ìlọrin ní Kwara State. Kí ló wá sún yín dédìí ọdẹ? N tó sún mi dédìí ọdẹ ni wípé àkọ́kọ́ ilé ọlọ́dẹ òun la bí mi sí. So bàbá tó bí mi ọdẹ ni. Bàbá tó bí ìyá mi náà ọdẹ, wọ́n tún jẹ́ alágbẹ̀dẹ. So mo bá ọdẹ nílé ni, so nǹkan tó sún mi sí iṣẹ́ ọdẹ nìyẹn. Iṣẹ́ ọdẹ, báwo ló ṣe rọrùn kí alákọ̀wé ó jẹ́ ọdẹ? Iṣẹ́ kí lẹ̀ ń ṣe gan? Ẹ ṣé. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, òṣìṣẹ́ ìjọba ni mí. Irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe lábẹ́ ìjọba? Tí mo jẹ́ olùkọ́. Teacher? Bẹ́ẹ̀ ni. So pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, èmi náà tún ní alukoro olùkọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ fún gbogbo ìpínlẹ̀ Ògùn. Ẹ sá ní orí alukoro yìí. Kódà ó jọ nǹkan bàbá. Bó o ní ṣe ọdẹ ṣe dàpọ̀ mọ́ sí olùkọ́? Tó rọrùn? Iṣẹ́ ọdẹ àti iṣẹ́ olùkọ́ kò fẹ́ẹ̀ díwọ́. Kódà iṣẹ́ ọdẹ tún ran iṣẹ́ olùkọ́ mi lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni. Ó ràn lọ́wọ́? Ó ràn lọ́wọ́ torí àwọn nǹkan mo máa ń ṣe àwọn nǹkan bóyá kí n fẹ́ ṣe eré onílé julé ní iléèwé tí mo wà. Ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti pe àwọn èèyàn mi tó jẹ́ ọdẹ kán wá bá mi ṣe ọdẹ, tí wọ́n dẹ̀ máa pa ẹran lọ́pọ̀lọpọ̀ fún mi, tó tí máa dẹ̀ lò fún àwọn ọ̀gá mi, àwọn ọ̀rẹ́ mi, wọ́n wá bá wa ṣe ayẹyẹ yẹn náà. So ó jẹ́ kí iṣẹ́ ọdẹ kó máa wú mi lórí ní gbogbo ọ̀nà. Àsìkò wo lẹ̀ ń filẹ̀ láti ṣọdẹ? Àsìkò tí mo máa ń filẹ̀ láti ṣe ọdẹ jù ni weekend, ní òpin ọ̀sẹ̀. So Sátidé tí ẹ kì í lọ léèwé. Tí mi ò kì í lọ léèwé àti Sunday mo máa ń ṣọdẹ dáadáa ńgbà yẹn. Àtìgbà tí tá a bá wà ní ìsinmi, bóyá ọlọ́jọ́ kúkúrú o tàbí ọlọ́jọ́ gígùn o, kódà ọdẹ ni mo máa fi ń ṣe. Ọdẹ lẹ máa fi ń ṣe? Ọdẹ ni mo máa fi ń ṣe o. Ǹjẹ́ ẹ ti ní ìrírí nídìí iṣẹ́ ọdẹ yìí? Mo ti ní ìrírí tó pọ̀ o. Mo ti ní ìrírí tó pọ̀ o. Ta ni ọ̀gá yín nídìí iṣẹ́ ọdẹ yìí? Ẹ ṣé. Ní àkọ́kọ́. A mọ̀ pé ẹ lọ ṣùṣùkú tíṣà ni. Bẹ́ẹ̀ni. Ìdí iṣẹ́ ọdẹ yìí ńkọ́? Bẹ́ẹ̀ni. Ní àkọ́kọ́ mo kí gbogbo àwọn tán ti dẹ kí n tó máa dẹ. Àwọn tán dẹ̀ ti ṣóṣùn náà, kí awore wọn kó máa jẹ nímọ̀ rẹ̀ o. Ẹni tí mo lè sọ pé ó kọ́ mi ní ọdẹ tó jẹ́ kí iṣẹ́ ọdẹ wù mí, Rasaki là ń pè. Ó ti dolóògbé lónìí. So òun ló fi iṣẹ́ ọdẹ lé mi lọ́wọ́. Àkọ́kọ́ bàbá mi ọdẹ ni o, ṣùgbọ́n ṣá bàbá mi ò fẹ́, gẹ́gẹ́ bí ọmọ tán fẹ́ kó kàwé, wọn ò fẹ́ gbé iṣẹ́ ọdẹ yẹn lé mi lọ́wọ́ tààràtààrà. Wọ́n kàkún sí ọ̀lẹ. Bẹ́ẹ̀, wọn kàkún sí ọ̀lẹ o. Alájà níbọn ni wọ́n bọ̀. Wọ́n rí i pé lára ààyò ọmọ pé eléyìí tó bá tún fi ojú sí ọdẹ, bóyá kò ní lè lọ. Bóyá oko ní ọmọ gbé. Bóyá oko ní máa gbé, kò ní lè kàwé. Tó kàn fẹ́ fi iṣẹ́ ọdẹ yẹn fún mi lọ́wọ́. Ṣùgbọ́n ṣá àró yẹn
tí n bá ti rí tó bá ti ń yìnbọn máa ń bí báwo ló ṣe yìn ó máa sọ fún mi, ó máa ṣètù, ó máa sọ fún mi bó ṣe ń ṣe. Ó wá sọ fún mi lọ́jọ́ pọ́pà ṣé bí bàbá mi náà ní ìbọn tó kúnlé, mo ní bẹ́ẹ̀ ni. Ó wá ní tí n bá ti gbé o, tí n bá fẹ́ yìn o, kí n rí i pé ibi tí mo fẹ́ yin ìbọn yẹn sí kò sí èèyàn, ó jẹ́nú igbó o, wípé kí n wá sàmì sí bóyá bí agolo kan tàbí páànù. Ó ní àárín ibi tí mo sàmì sí yẹn kí n dojú ìbọn yẹn kọbẹ̀. Ó ní n tó bá mu tíbọn yẹn bá ti mú pé àbùṣé ti bùṣé o. So mo kàn dẹ̀ ṣọ́ bàbá mi, mo rí i pé wọ́n ti jáde, wọ́n ti lọ sọ́dọ̀ mọ́mì wọn ní ìlú kejì. Bí mo ṣe gbébọn nìyẹn, mo bọ́ sínú igbó, mo gbé páànù lẹ̀, ó bá di gbìrà, ìbọn bá dún, ó bá ba kinní yẹn. Mo kàn gbé ní, ó di ọ̀dọ̀ àrò. Àrò èmi ti yìnbọn o. Ó ní tí mo yìn fún dà, mo lóun lélẹ̀. Ó ní mo ti dọdẹ. Lọ́ba tán. Ló bá parí o. Just like that. Bó bá parí o. Ṣùgbọ́n ṣá ọjọ́ tí mo wá gbé, wọ́n ń pe bàbá kan ní Olórájé, àwọn lolórájé Kéńtà. Wọ́n wá rí mi, wọ́n wá pè mí pé Samuel sà wá bí, ta ló gbébọn fún ẹ? Àyà mi já torí tí n bá sọ pé bàbá mi, àwọn àti bàbá mi wọ́n kọ́ ilé gbéra ni. Wọ́n á ní pé kò sẹ́ni tó gbé ìbọn fún mi o, pé mo rí i pé ó wù mí láti máa yìn ni o. Wọ́n ní nǹkan táwọn máa fún mi ní torí ọdẹ gidi ni wọ́n o. Kódà ògbólógbòó ọdẹ ni bàbá Olórájé Kéńtà o. Wọ́n ti ṣósùn. So wọ́n wá ní ipá àwọn rí i pé mo fi ara balẹ̀, pọ́mọ tó bá fara balẹ̀ ó máa yìnbọn. So wọ́n wá ṣàlàyé pé ó dá o ò gbúdọ̀ yìnbọn ìbẹ̀rẹ̀ o, ò gbúdọ̀ yin ọ̀pẹ́ rẹ o, ò gbúdọ̀ yin ọ̀nóṣo o. Tó bá jẹ́ ọ̀kẹ́rẹ́ ló fẹ́ yìn, rí i pé ọ̀kẹ́rẹ́ yẹn wà lókè kó tó yìn. Tó bá jẹ́ran lẹ̀ńlẹ̀, rí i pé ilẹ̀ ńlẹ̀ yẹn kò sí èèyàn níwájú. Ó rí i pé ibi tó fẹ́ yìnbọn sí ó fì, kò ṣe ibi tí èèyàn wà o. Wọ́n dẹ̀ ṣàdúrà fún mi pé o ò ní pààyàn, ìbọn ò ní pèsè mọ́ ẹ lọ́wọ́ o. Mo dẹ̀ dúpẹ́ láti ọdún yẹn. Kódà ìbọn mi ò wá kó sára ajá rí débi sí ara èèyàn. Ọ̀dà ńgbà tẹ́ ẹ gbébọn yẹn, bẹ́ẹ̀ kí lẹ kọ́kọ́ fìbọn yẹn pa? Ọjọ́ tí mo kọ́kọ́ gbé ìbọn, ọjọ́ yẹn àwọn dáàdì wa lọ sí ọdẹ ìlú kejì, ọdẹ travel. Mo kàn lọ gbé ìbọn ni, mo gbé tọ́ọ̀ṣì, mo gba wọ́n ń pè ọ̀nà yẹn ní ọ̀nà Agbókè, mo gbabẹ̀. Lálẹ́ tẹ́ yìnbọn rí? Tí mi ò yìnbọn rí bàbá, mo gbabẹ̀. Kódà kọ́mọdé máa sọ̀rọ̀ lábúlé, èèyàn á máa gbọ́ inú igbó tí mo wà. Mo bá dèjì ọ̀pẹ yẹn, mo bá rókété, mo ṣàbọ̀n sí ilé ẹ̀kìnní, ìbọn ò dún, mo tún bó ṣáná sí. Mo ṣá ìbọn ò dún, mo tún bó ṣáná sí. Nígbà tí mo bó ṣáná sí bí ẹ̀mẹ́ta, mo ṣá ń ṣá títí nígbà tó máa tó bí ẹlẹ́ẹ̀kẹfà, ìbọn bá dún gbìrà, ó bá dún sókété. Mo bá pa òkété, mo ní Ọlọ́run ò ṣe o. So mo wá kì í bẹ̀. Bí mo ṣe kì í, mi ò rí orógún méjì, mo kàn rí ojú kinní yẹn ni wọ́n ràn. Ojú kí leléyìí, ajá ò lè wá bí yìí. So ojú kinní yẹn ṣá tọ́ ọgbọ́n, mo wọ ojú yẹn dáadáa. Mo bá tó yìn gbìrà ló bá jẹ́ akátá. Mo ṣe pa akátá àti òkété kódà eré tí mo sá dé abúlé lọ́jọ́ yẹn. So ẹran tí mo kọ́kọ́ pa pé lọ́dẹ pé mo pa ẹran ó ní òkété. Látìgbà náà tẹ́ wá ti ń yìnbọn? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Kí wá làwọn àrírí yín tẹ́ fẹ́ sọ fún wa látìgbà náà? Ìrírí pọ̀, bọ̀ mo kọ́ fẹ́ sọ̀kan tó ṣẹlẹ̀ ní yàjóyàjó tí ó pẹ́. Ọ̀yà. Ajádẹ wa Ṣeunfúyì Ògúnrìndé, Ajádẹ Kéńtà tilé toko. Àwọn náà pè mí láàárọ̀ ọjọ́ yẹn pé PRO àwọn fẹ́ ká wá fẹ́ jẹ o, pé kò sí ẹran tí àwọn lè jẹ. Mo ní kódà èmi gan ṣe dé láti àná Jímọ̀ tí mo ti dé tí mi rí ẹran ọ̀gbẹ́ jẹ pé kò tẹ́ mi lọ́rùn o. Wọ́n bá ní ká wá ṣọdẹ yẹn ní ọ̀dọ̀ wa ní abúlé wa ń bí. Mo ló dáa. Lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn àbúrò mi ẹsẹ̀ wọn ti pé. Igbó kan wà nítòsí abúlé wa ń bí. Mo máa ń lọ ṣáàtì ńbẹ̀, nẹ́tíwọ́ọ̀kì wà ńbẹ̀. Mo wá rí jẹ táwọn ẹtu ìgalà tí wọ́n jẹ. Mo kàn sọ fún ọ pé ọdẹ tí Ajádẹ ní ká ṣe lónìí yìí o, igbó yẹn ni kí a ti lọ ṣe o. Ọlọ́dà. Abákélé akájá sínú
ìgbé ọ̀sán bá a ṣe kájá sí ẹtu yẹn dẹ̀ ń tọ̀ mí bọ̀ gbádágbá àmọ̀nà Ọlọ́run ò ṣe ó dẹ̀ déwájú mi báyìí mo dẹ̀ gbébọn gbìnrà ó ń ké lójú kan àmọ̀nà Ọlọ́run mú wọ ọ ní mo dé mí ní ọwọ́ tèmi ti bá o kí n dé ibi tẹ́tù ṣubú sí lójú mi kódà ọ̀gbàlẹ̀ tó gbè mí ó ní kí n lọ lùpà mo ní kò ní lùpà mọ́ pópọ̀dẹ̀ ń ké ni ọ̀pálẹ̀ ogun ó pẹ́ bẹ́ẹ̀ ni kí n dé ibi tí ẹtù wà bàbá nítògùn lákàáyé awẹ́tù tí o ẹwẹ́tù tí nítògùn lákàáyé tí mò ń dìmú mo á ní ọ̀rọ̀ rẹ̀ àbí mi wọ́n ní kí n padà mo ní kí ni mo fẹ́ pe ajá fún wọ́n ṣáà ní kí n pa ó dáa kálájá máa bọ̀ o nígbà tí gbogbo alájá tán dé ọ̀dọ̀ mi gbogbo pọ́n lára igi gbogbo ipọ́n nílẹ̀ẹ́lẹ̀ ìpọ́n la rí o a rí ẹtù mo wá pe Ajádẹ ẹ máa bọ̀ o nígbà tán dé wọ́n wá ní pé lára ìrírí ọdẹ ni pé àwọn ẹtù kan wà pé ẹtù afẹ́fẹ́ ló ń pè o pé ẹni tó bá pa kọ́ ló ń jẹ o ẹni tó bá pa kọ́ ló ń jẹ kàn án ní bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe ẹran wa tá a máa jẹ o ipẹ́ ẹran tá a máa jẹ a máa pa lónìí pé bọ̀ eléyìí wọ́n fi wọ̀n wá pé àwa kọ́ la ní akànpá ni o mo ní tó sálùbáríkà o bọ̀ nínú ìgbẹ́ yẹn wọ́n ṣáà yìnbọn bóyá bí ewújù kan ṣoṣo olójọpá àrí pajáde nínú ìgbẹ́ yẹn bọ̀ nídẹ̀yìn ẹ̀ kódà ẹ̀là ńlá kọ́ ó ńlá títí apá ẹran gidi lọ́jọ́ yẹn nínú ìgbẹ́ yẹn so pẹ̀lú àwọn ìgbẹ́ tá a tún wo so ó jẹ́ ìrírí àkọ́kọ́ nù bẹ́ẹ̀ ni. ìrírí yìí kejì ńkọ́. ìrírí mi ìkejì ó ṣẹlẹ̀ pé lọ́dún yẹn ó ti pẹ́ Ajádẹ wa àná wọ́n ṣì wà bàbá àgbà wa àwọn náà fàṣẹ ọdẹ láwọn bàbá tiwa ní Ọ̀wọ́ so àwa lọ ṣọdẹ àwa pẹ̀lú àwọn ìjẹmọ Fádípẹ̀ ìlú Ìpòró a ti ń ṣe ọdẹ yẹn lọ a ti ń ṣe lọ ó ti ń tó bí aago 4 wọ́n wá sọ pé àwọn àgbàlàǹgbò pé wọ́n wà nínú igbó tá a fẹ́ lọ dẹ̀ yìí o ó kù ká ní pé oko kan rèé tí wọ́n dá oko yẹn so a bá ìyá tó ní oko yẹn bí ọwọ́ rọ̀ ìyá yẹn ń gbin pákí àṣàkì wọ́n wá ní pé àwọn ẹran yẹn pé bí màálù lọ ṣe rí o pé wọ́n ń da òun láàmú wọ́n ń dà wọ́n láàmú torí ẹ̀ náà la ṣe wá wọn ní ògùn á fún wa mo ní àṣẹ o pé a máa pa o mo ṣàṣàṣẹ bó bá ṣe dé ẹnu ìgbẹ́ yẹn bàbá kan lọ́dún yẹn òun nìkan ṣo ló gbé dọ́bù ba rẹ̀ lọ́wọ́ ojúgbà ẹran yẹn kò nídìí pé wọ́n fi ń wọn ọdẹ rárá wọ́n ní kí bàbá yẹn dúró ń bẹ̀ bọ́ tèmi bá ti fẹ́ dúró àyà mi máa já pé irú kíre láyé mi ẹ wo bẹ́sẹ̀ ẹran ṣe rí bí ẹsẹ̀ màálù mo wá wò pé kí ni mo lè ṣe mo kọ́ dúró síbì kan tó súnmọ́ nínú igbó yẹn mo ní tí kìíní ìbá lọ yọ lù mí nínú igbó tí mo wà yìí kódà Ọlọ́run jẹ́ kan rí òkú mi gbé jáde bí mo wá lọ bọ́ sí ìgbangba nínú oko ebè tí ò sí nǹkan kan àṣé pé inú gbangba tèmi wà yẹn ọdẹ kan ó ti wọ inú igbó yẹn níwájú tèmi ò mọ̀ ó wà níwájú ń bẹ̀ ó pẹ́ o tán ṣe kan ẹran yìí kódà kò tiẹ̀ nídìí pé bóyá ọdẹ ń letí pé wọ́n kan ẹran ó ní gbàrà mo kàn gbọ́wọ́ ọdẹ yẹn nínú ìgbẹ́ yẹn ní ṣákábùlà tí máa pẹ́ tí máa yá báyìí ẹran yìí forí lé ọ̀dọ̀ mi ẹ̀fún àbẹ́ẹ̀dì ní gbangba tí mo wà ó dẹ̀ ń bọ̀ ẹgbà mi ò yàgbẹ́ ẹran kó lé níbọ̀ kó yọ ọmọ ọdẹ so mo ṣàjẹ́ kó máa bọ̀bọ̀ nígbà tí mo rí pé ó ti súnmọ́ mi kù bí ebè bíi 5 ohun tó bá tiẹ̀ dẹ̀ máa ṣẹlẹ̀ mo ṣá gbé ìbọn ọwọ́ mi yẹn tọkùnrin tí mo fi sí gbéra tó wọ́n bá ní apá mọ́ ọrùn bó ṣe bá yẹn ó ṣubú báyìí ó tún padà ó tún ṣubú ó ṣàforí lé inú igbó yẹn padà
nígbà tó máa rìn bí ebè bíi 4 ẹran ké. Nígbà tí ẹran yẹn ké, ọdẹ kan wá wà, ọdẹ yẹn next sí mi, ọdẹ yẹn yin ìbọn sí ẹran yẹn, ìbọn ọdẹ yẹn ò dún. So ẹ mọ̀ tí ìbọn ọdẹ bá pèrò, ó máa wọ ìbọn yẹn, ó ṣáà wọ ìbọn yẹn, ó tún ìbọn yẹn kì. Bọ̀ nígbà tó ṣáà di alẹ́, ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọdé, èmi ti lọ bá bàbá àgbà, bàbá àgbà, ẹnìkan ti kọ́kọ́ yìnbọn fún àgbàlàǹgbó yìí o, bọ̀ èmi ni mo ta ẹran yẹn padà o. Nígbà tán dé ilé bàbí tán fẹ́ ṣe ẹran ní alẹ́, wọ́n wá lọ́fà mélòó ló wà ní ara ẹran, wọ́n ṣáà ní pé 2. Wọ́n wá kó talákọ̀ọ́kọ́, wọ́n kó fún ẹni àkọ́kọ́ yẹn. Wọ́n bá ní ta lẹni kejì, ẹni tó yin ìbọn tíbọn ẹ̀ pèrò yẹn, ó bá gba ọfà kejì, ó gba ẹran kejì. So bàbá àgbà wá pè mí pé, Sàámú, ṣé bó sọ pé wọ́n ló yin ìbọn yẹn síbi tẹ́ran wo? Mo lémi ni mo yìn. Wọ́n ní kí n má sọ̀rọ̀ o, wọ́n ṣáà jẹ́ kí ẹni tó gba yẹn kó ti máa kun ẹran yẹn. Bàbá wá pè, ṣé wọ́n ló yin ọlọ́fà kejì ni? Ó lóun lòún yìn. Bàbá wa ní ìwọ kọ́ ló yìn o, ó lóun lòún yìn. Bàbá ní ọmọ àwọn ló yìn, ó lóun lòún yìn, pé ọmọ àwọn yin àkọ́kọ́ ni. Bàbá ní àkọ́kọ́ ni ọmọ wọn yìn. Lágbájá tó yin àkọ́kọ́ náà ti fún ní àkọ́kọ́ yẹn, ìkejì ni ọmọ àwọn yìn, ó lóun lòún yìn. Ní bàbá tó kẹta sí wa, tó wà láàárín èmi àti méjèèjì, ni bàbá yẹn wá sọ pé ògún ò fèkè o. Ìbọn rẹ̀ ò ró. Ìbọn rẹ̀ ò ró o. Ṣé tí ìbọn rẹ̀ bá ró, ṣé wàá yọ ajẹ̀ jáde nínú ìbọn? Ọdẹ ò kì í ṣerú nǹkan tó ṣe yìí o. Bàbá, mo fi Ògún tí mò ń dì mú búra fún yín, ọdẹ yẹn ni ẹnì yẹn ló bá wa ṣe mọ́, táàjọ ṣe ọdẹ mọ́. Ṣé a kọ́ lọ́fà fún? Wọ́n gbà lọ́wọ́ ẹ̀ o. Wọ́n gba ẹran yẹn lọ́wọ́ ẹ̀, wọ́n kó padà fún mi o. Kí ló wá dé tí òfin bá yín dẹ̀gbẹ́ mọ́? Ṣé ojú ń tì ní? Mi ì lè sọ, a ò pàdé ní ọdẹ mọ́. A ò pàdé ní ọdẹ mọ́. Àbọ̀gùn ti mú ni. Ó kù ó kọ lọ́rùn o, a ò ṣá pàdé ní ọdẹ mọ́. Sì wà lábúlé wọn. Ìbẹ̀gùn lábúlé wọn. Ìbẹ̀gùn. Ó kó kúrò lábúlé ni. Ó kúrò lábúlé o, bóyá ó lọ sí gbòòrò ní o, bóyá mi ìmọ̀ ní ajú ẹ̀ mọ́. Mi ìmọ̀ ní ajú ẹ̀ mọ́. Ọ̀rọ̀ dẹ́mọ̀ lágbára o. Mi ìmọ̀ ní ajú ẹ̀ mọ́. Ìrírí yẹn kejì nu. Bẹ́ẹ̀. Ìrírí yẹn ẹlẹ́ẹ̀kẹta. Ìrírí mi. Ó ṣẹlẹ̀ pé lọ́dún kan, bàbá àgbà wa ló bẹ ọdẹ. Wọ́n jẹ́ oníṣègùn, wọ́n wá fẹ́ ṣe àṣe oníṣègùn kéńtà. So a wá lọ ṣọdẹ yẹn ní abúlé baálẹ̀, àsìkò ìgbà yẹn náà mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdẹ náà ni kò tí ì pẹ́. So wọ́n ń pe bàbá kan ní Afẹ́bíọyẹ́. Àwọn bàbá táwa ń wo àwòkọ́ṣe wọn, wọ́n ti ṣósùn. Táà ń wo àwòkọ́ṣe wọn pé ó jẹ́ kí iṣẹ́ ọdẹ kó wù wá ní nǹkan táwọn náà tó ń fi owó ọdẹ tó fi ń ṣe, tó ń fi ọdẹ tó fi ń dá lára. So àwọn àti Nurudeen Adikaka Anówólé, a jọ lọ sọ́dẹ yẹn ni. Àwọn gbilẹ̀ sí eréko, èmi gbalẹ̀ sí ẹ̀yìn oko. Wọ́n ti wógbẹ́ lọ, àti ẹ̀gbóhùn àwọn òwòkó bọ̀, aṣá ń gbọ́ ìbọn. Èmi àtẹnìyẹn dẹ̀ jókòó sínú oko pákí lẹ́yìn. Ojú tí mo kàn máa rí báyìí ni mo rí gàlà tó ń bọ̀. Mi ò dẹ̀ yìnbọn fún gàlà rí láyé mi. Mo wá sọ fún ọdẹ kejì mi pé kó wo ìgalà tó ń bọ̀. Ó wá ní kí n yìnbọn fún, mo ní kóun náà yìí. Ó ní kémi yìí, mo ní kóun, ó ní kí n mo ṣá gbé ìbọn. Bí gàlà yẹn ṣe ń bọ̀, mò ń dẹ́bù ẹ̀ tí mo rí pé ọwọ́ yẹn ti sẹ́sọ̀ gbìrà, ẹran bá ṣubú. Mo ní mo pa, ó ní mo ti pa náà ni, èmi àti ẹ̀ ṣá sáré dé ìdí ìgalà, akó àdáàbò gbìrì, ẹran kú. Mo wá sọ fún pé tọ́n bàbá wa bá ti pa gàlà o, lọ́dẹ ta máa lọ pé wọ́n máa ń tù ní, ó lóun mọ bọ́n ṣe ń tù, àmọ́ ló ti parí. So ó ṣá tu ẹran yẹn lọ́dún yẹn. Nígbà tán tù, mo fi orúkọ bo bàbá kan ní àṣírí. Abúlé Alágbàyún nítòsí Olùgbò ni bàbá yẹn ń gbé.
bàbá yẹn wá ní òun ti yìnbọn fún ìgalà yẹn ní eréko. Bọ̀ Afẹ́bí Ọ̀yẹ́ yẹn wá sọ pé tẹ́ ẹ bá yìnbọn fún ìgalà, ìbọn ba ìgalà lọ́rùn àti orápá, ọrùn nìkan ṣo àti orápá ló bà tó dẹ̀ jẹ́ gbájú. Ìbọn kan ló wà lára ẹ̀. Afẹ́bí Ọ̀yẹ́ wá sọ pé ìbọn kan ṣoṣo ní ìbọn yìí. Bàbá yẹn ní rárá o, ó ní ìbọn òun ní tọrùn. Afẹ́bí Ọ̀yẹ́ wá sọ pé báwo ni ìbọn ṣe máa ba ẹran lọ́rùn láti eréko yẹn tájọ́ òdẹ̀nímù tó máa wá fi dé tó jẹ́ ojú kan ṣo ọrùn àtorápá yẹn ni ó ṣáà ní pé ìbọn òun ni. Afẹ́bí Ọ̀yẹ́ bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé Sàámú wọn ní kí n fílẹ̀ pé kí n jẹ́ kókó ọlọ́fà. Meanwhile tó bá dẹ̀ ti bẹ ọdẹ bẹ́ẹ̀ yẹn, itan àtorí ni wọ́n máa ń kó. So wọ́n kó ẹran yẹn ní itan àtorí, wọ́n wá gé ọrùn, wọ́n wá gé fún mi. Mo dẹ̀ gbà, mo ní pé wọ́n ṣe. Bọ̀ mo ṣe dé abúlé, àbúrò dádì mi, mo wá sọ fún wọn pé báyìí máa ṣẹlẹ̀ lọ́dẹ. Bàbá yẹn wá sọ fún mi pé ó ní tó bá jẹ́yàn jẹ ológun máa dín fún mi jàre, pé kí n filẹ̀ pé ṣe bí ìtàn fún àlẹ́ wọn ló ti tó wá jẹ bí pé ká jẹ náà ló ti tó. Wọ́n ṣáà ní ká lọ gé ẹran yẹn, a dẹ̀ gé ẹran yẹn, a ṣáà jẹ ẹran yẹn. Mo fẹ́ lè sọ pé láti ọdún yẹn, bóyá tí n bá lọ ọdẹ tí mi ò bá pa rárá máa pa méjì lọ́dẹ ọ̀sán. Pẹ̀tù, pàgálà, wá gbogbo ẹ̀. Ṣe ní kinní yẹn ká wá ní pé bóyá kán fi ṣí ọ̀nà ọdẹ fún mi. So ìyẹn tún jẹ́ ìrírí kan. Ó jẹ́ kàyéfì. Ìrírí kan tí mo wá tún fẹ́ sọ. Ó ṣẹlẹ̀ pé lọ́dún yẹn a máa ń ṣe ọdún yẹn náà tún ti ń kù sí, ó ti ń bọ̀ báyìí, inú oṣù kẹta la máa ń ṣe. Ọdún tá wá fẹ́ ṣe yẹn, ìyá wa kan wá pè wá pé ẹ̀yin ọmọ yìí, ẹ jẹ́ ká pa màálù ní ọdún eléyìí. Mo wá ní màmá, èmi ò ní owó màálù lọ́wọ́ yìí o. Wọ́n wá sọ pé bá a ti mọ̀ ẹ̀yin, ẹran ọ̀gbẹ́lẹ̀ yìí máa lò. Ohun Ọlọ́run bẹ́ẹ̀. Ní kúkúrú, àwa mẹ́ta la máa ń bẹ ọdẹ sí ọ̀sẹ̀ àjọ̀dún yẹn gangan. Wọ́n ń pè àbúrò mi kan ní Lékè Àjàyí Táńṣó, ó máa bẹ̀. Wọ́n ń pè kan ní Málọmọ́ Tímótì, ó máa bẹ̀. Bọ̀ èmi àti àbúrò mi kan Àṣìṣì Rahman, àjọ máa ń bẹ ọdẹ yẹn tí ọjọ́ kan ṣoṣo ni. A dẹ̀ fi talẹ́ àfigbé. Wọ́n wá fi ti Tímótì yẹn la máa ń kọ́kọ́ ṣe ń gbà míì. Tàbí ká kọ́kọ́ ṣe ti tọ̀dọ̀ mi, bọ̀ ti Táńṣó yẹn la máa ń ṣe gbẹ̀yìn bíi Sátidé. Àwa kọ́ ṣe ti Tímótì lọ́dún yẹn, wọ́n pàgálà pẹran gan, ó bá kù tọ̀dọ̀ mi. Tó ṣe pé èmi máa lọ bóyá bíi sóònù 10 ni máa fi lọ. Làbá ké sínú gbẹ ọdẹ o lọ́jọ́ tá à ń wí o. Kàyéfì tó tún jẹ́ ni pé nínú igbó kan ṣoṣo, a yìnbọn fún gàlà 6. Ẹ̀gbọ́n mi kan gan tún yìn ń bẹ̀ kóródó nílàfi, òun náà yìn, kódà òun fàdáyọ pé kó lọ ṣá gàlà àfi yáwú. Wọ́n ń pe ẹnìkan ní Apẹ̀rẹ̀, Ọbántokò ló wà. Ìyẹn náà bákan náà. Kí ló ṣẹlẹ̀? Àwa tún lọ wó gbẹ́ kan, nínú ìgbẹ́ tá a lọ wó yẹn, wọ́n dẹ̀ yìnbọn fún ẹtu kan ṣọ ọ̀gbàlẹ̀, ìbọn 6. Wọn ò pa. Omi wá lé sí mi lójú wípé mo mà ti ń fàwọ̀ òyìnbó ṣeré bọ̀ kò fọ́ mọ́ mi lọ́wọ́ rí. Kí ló ṣẹlẹ̀? Ìyẹn nìkan wá bá mi, ìyẹn jẹ́ lára àwọn tá a pè bí àlejò. Ìyẹn ni PRO, ọdẹrẹ a máa túnṣe wa o. Wọ́n ń pè ẹni ní Fájà ní abúlé ọlọ́bẹ̀, Indian zone. Ọdẹrẹ ìyá máa túnṣe wa o. Lẹ́sẹ̀kẹsẹ̀ Ajádẹ́wà náà sọ pé àfi ká túnṣe o. Àṣàdàbúlé ìwọ̀nba bóyá bí ẹran 3-4 tá a pa. Tí ẹ̀ sùn rárá, wọ́n ṣáà gbé fún wa. Ẹ ṣé o. Wọ́n wá fọdẹ yẹn sí Jímọ̀ padà ká lè ṣe ti Táńṣó yẹn ní Sátọ̀dé, ó jọ́jọ́ kejì. A tún bẹ̀rẹ̀ látago 11 ti bẹ̀rẹ̀. Wọ́n ń pe ẹnìkan ní Lúbètè torí ọmọ Ọ̀bẹ̀gùn ni. Ó yìnbọn fún akẹran kan.
atọ akẹran yẹn láti ọ̀dọ̀ wa ń bí wọ́n ń pe abúlé kan ní abúlé Abákúyamọ̀ atọ akẹran yẹn dé Abákúyamọ̀ táàrí akẹran táàrí pa bá ní tó wọ́n jẹ́ ká padà wọ́n á ṣe wá padà àti pín ọdẹ sí méjì àwọn kan tẹ̀lé wa wá akẹran àwọn kan ń ṣe ọdẹ lọ àwọn tó ṣáà ń ṣọdẹ yẹn lọ àwọn pa bóyá bí ẹtu méjì àbẹ́wújù wọ́n á ṣe wá ń padà sí abúlé tá a fi ọdẹ yẹn sí aago méje kù bóyá bí ìṣẹ́jú méjì wọ́n á ní Àjàdẹ mo ní ọ̀la ni mo máa ń gbọ́únjẹ abúlé wọ́n ní yẹn mo ní gàlà tán ò fún wa yẹn mo yóò ní máa fi háǹjẹ abúlé lọ́la Àjàdẹ láṣẹ mo ní áfítà tí n bá di háǹjẹ abúlé lọ́la o ìgàlà tán ò fún wa yẹn òun ni màá tó pa táwọn èèyàn tó máa jẹ lọ́jọ́ Sunday wọ́n láṣẹ àbá dé abúlé ọkàn mi ò balẹ̀ mo ṣáà rọ̀jú ìwọ̀nba tá a pa yẹn náà mo ní káwọn àbúrò mi kán lọ ṣe mo jẹun àwọn ìyàwó ọmọ gbogbo àwọn àlejò wọn ti dábúlé mo jẹun yẹn mi ò tí ì jẹun yẹn tán ó dìgbẹ́ mo pa ẹtu nígbà tí mo pa ẹtu yẹn mo gbé ẹtu yẹn kọ́ bí mo ṣe gbé ẹtu yẹn kọ́ kò tí ì pẹ̀lú òjò yìí bá dé òjò kẹ̀ òjò yẹn ṣáà rọ̀ títí ó dá ní aago 4 kù díẹ̀ nígbà tódò yẹn dá mo tún nà ń bẹ̀ ṣẹ̀rọ́nà tí mo já ọ̀nà agbégilódò tó ti di ọ̀nà oko dáadáa ni o mo kàn ń tọ̀nà yẹn lọ bí mo ṣe ń wojú gàlà lọ́ọ̀kan mo ní ìgàlà lélẹ̀ tí mo ti rójú yìí ò lọ ẹran bá ké mo ní ìwọ kẹ̀ mo ṣàsùn mọ́bẹ̀ mo bá ẹran ògùn òṣè o mo wá pe ẹnìkan lábúlé wọ́n ń pè nìyẹn ní bàbá Àdóyìn pé kànjọ kan bá mi gbọ́kadà wá wọ́n gbọ́kadà wá a bá gbé ẹran àgbẹ̀rán dábúlé ó yá ẹ ṣe ẹran ẹ wá bá mi mú bí itan yìí ẹ lọ bá mi fún àbúrò dádì mi ẹ fi ọ̀dọ̀ sí àṣìṣì yẹn ó gbé lọ àṣẹ ẹran yẹn bẹ́ẹ̀ mo wá ní kán gé ẹran yẹn kó hárí gbogbo abúlé kán fi sí oúnjẹ àṣẹ bẹ́ẹ̀ nígbà tó di sátidé àṣọdẹ ti táńṣó àbúrò mi kan bọrí ní sátidé yẹn a ti mu ògógóró díẹ̀ nígbà tó di 12:30 mo bá tún bọ́ sínú ìgbẹ́ mo ṣe dénú ìgbẹ́ tí mò ń lọ ọ̀nà màálù lásán ọ̀nà tí màálù tọ̀ iná tí mo bá ṣe ni mo ń wojú gàlà ńlẹ̀ńlẹ̀ tó gbìnrà mo pa ní tí ẹ lè dá gbé mo filẹ̀ mo tún lọ mo tún róòdù ọ̀yà mo tún pa tó nígbà tí mo wá pa òdù ọ̀yà yẹn mo wá ń pe ẹni tí mo máa ń ta ẹran ọ̀gbẹ́ fún mo ti mú fóònù dání ó ti ń ríǹgì pé kí n lè sọ tó bá ti di àárọ̀ ọ̀la o kó wá ra òdù ọ̀yà yìí yòókó tẹ̀lé fún owó tá a máa fi ṣe fàájì o ibi tí fóònù yẹn ti ń ríǹgì tí mo mú lọ́wọ́ báyìí tí mò ń rìn lọ lọ́nà ṣé mo dẹ̀ tún ń wo ìgalà ẹ̀gbẹ́ ìgalà rẹ̀ mo dẹ̀ fi fóònù yẹn ó ń ríǹgì níbẹ̀ mo fi sínú àpò mo dẹ̀ tún gbébọn gbéra mo tún fi sí gàlà ìyẹn wọ́ jánà ó tún padà ẹni tí mò ń pè ń ṣe ẹ̀ló mi ò dá lóhùn mo ṣàtú ẹran wà náà kí ni mo yìnbọn fún mo ní gàlà ní o onígàlà kẹ̀ ó ní pé tí mò ń pè mo ní ìgalà ní o tó mò ń ṣe pé bàbá kan ní Àjàdẹ Ìjẹmọ Fádípẹ̀ wọ́n wá bá mi gbé ìgalà yẹn bọ̀ ẹyọ kan ṣo ni mo jẹ́ kán bá mi gbé wá abúlé torí tó bá bá mi gbé méjèèjì wọn pa ọmọ yìí pa ìkan ní àná ó tó pa méjì ní òní ṣé kò mọ̀ ó ṣàjẹ́ kán gbé ìkan wá abúlé àṣàṣe àfi ṣe ọdún yẹn bí ọdún yẹn ṣàṣe tọ́lọ́ jẹ́ kó padà dùn kó ní àrinrin nìyẹn. ẹran tẹ́ ẹ pa yẹn ṣé ẹ yíwọ́ padà ni. tí mi nígbà tọ́rọ̀ ti rí báwọn. ó ti débi tó lóògùn gbèsà. bíbẹ lọ́hùn ni bàbá bíbẹ lọ́hùn ni bẹ́ẹ̀ ni. bíbẹ lọ́hùn ni bẹ́ẹ̀ ni. bíbẹ lọ́hùn ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bíbẹ lọ́hùn ni. gbọ́dọ̀ má rí. bẹ́ẹ̀ ni èmi gbọ́dọ̀ má rí àbí kí n rí. dandan. àbí kọ́ tó di kọ́ yọ̀ǹda. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. àbí kọ́ yọ̀ǹda. ẹ kọ́ wa ní àájò kan tó jẹ́ tọ́jú ara tó yẹ tọ́jú àìsàn
tó jẹ́ ìtọ́jú àìsàn. Torí àwọn olólùfẹ́ yín tí ó ń wò yín yìí. Okay. Lára ájò tí mo lè sọ tó jẹ́ ìtọ́jú àìsàn máa sọ méjì. Ó yá. Àkọ́kọ́, tá bá rí ẹni tó ní ìtọ̀ ṣúgà. Ẹ̀bà. Títọ̀ ṣúgà yẹn ti ń dà á láàmú tó ti ṣe. Kó lọ wá omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ original. Ọjọ́ original. Bẹ́ẹ̀ni. So kó wá lọ wá àbèrè. Tó bá ti wá àbèrè yẹn bí òdùwọ́. Á wá lọ wá atalẹ̀. Ginger tó jẹ́ white one yẹn. So ó máa gún atalẹ̀ yẹn. Ó máa gún àbèrè yẹn. Á gún papọ̀. Ó máa wá ike Eva water. So àwọn nǹkan méjì tó gún yẹn á dà sínú ẹ̀. Omi ọsàn original yẹn á dà sí. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó bá ti di ọjọ́ kẹta ó di mímu. Tó bá lò fún ọ̀sẹ̀ kan pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kó padà lọ ìdí ẹ̀ wò. Bẹ́ẹ̀ni. Kó lọ ṣe tẹ́ẹ̀sì. Kó lọ ṣe tẹ́ẹ̀sì. Ẹ ṣeun. Ìkejì ńkọ́? Ìkejì, bóyá téèyàn bá ní ọ́sà tó jẹ́ ọgbẹ́ ẹnu. Wọ́n ń pe ewé kan ní ewé kórópò. Kórópò yẹn ó máa ń dàbí ẹ̀fọ́, ó máa ń so nǹkan bíi bombo báyìí. Téèyàn bá tẹ̀ báyìí yóò dùn. Bẹ́ẹ̀ni. So tó bá já ewé yẹn, ó lè bu omi níwọ̀nba kó fi gbo ewé yẹn. Tó bá fi omi níwọ̀nba gbo ewé yẹn, tó bá jẹ́ ńgbà tó gbo ewé yẹn kó jẹ́ bí kiní ọwọ́ mi yìí méjì ni ewé yẹn jẹ́, ni omi yẹn jẹ́. So kó wá wá oyin original tí kò ń ṣe oyin ìrèké. Kó wá oyin original náà kó jẹ́ méjì. Kiní yìí náà. So kí ọlọ́gbẹ́ ẹnu yẹn kó máa mú pẹ̀lú agbára àti ìrànlọ́wọ́ Ọlọ́run. Ewé kórópò. Bẹ́ẹ̀ni. Ni yóò gbó. Òun ló máa gbó, omi ìwọ̀nba ló máa fi gbó. Déédéé omi yẹn. Déédéé omi yẹn ni déédéé oyin tí yóò dà mọ́. Bẹ́ẹ̀ni. Yóò á máa mú. Bẹ́ẹ̀ni. Kí ló díwọ̀n rẹ̀? Gáàsì kan ṣo ni ní àárọ̀. Bẹ́ẹ̀ni. Kò ní mú ní ẹ̀ẹ̀kan lójúmọ́ ni. Ẹ̀ẹ̀kan lójúmọ́ ti tó bàbá. Ó ti tó. Mo fẹ́ fi kan sí. Kí yẹn jẹ́ ti àwọn ìyàwó ọdẹ. Ẹ̀bà. Tán bá ti fẹ́ra kùn. Tá a ti rí i pé wọ́n ti wà nínú oyún. Ká lọ wá owó ẹyọ tí ò lùjú. Bẹ́ẹ̀ni 21. Tó jẹ́ original tó ráwọn owó ẹyọ fake wà o. Tá bá ti wá 21 yẹn, ká wá 5 litres keg. Ká wómi ọsàn wẹ́wẹ́, ìbá má kún 5 litre yẹn. Ìbá jẹ́ dàjì ni ó dé. Ká kàn dá owó ẹyọ yẹn lásán. Ká dà sínú ẹ̀. Tó bá ti dé after 7 days. Kíyàwó wa yẹn kó máa mú ní gáàsì ẹyọ kan ṣo báyìí. Ó yé mi. Lágbára nírànlọ́wọ́ Ọlọ́run, wẹ́rẹ́ là á gbọ́. Wẹ́rẹ́ ni. Àṣejẹ́ wọ́n ń pe ewé kan ní ewé ẹ̀sọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n á wá ewé ẹ̀sọ̀ yẹn. Wọ́n á ra ìgbín agbónu tó gbónu dáadáa. So tán bá ti wá ewé ẹ̀sọ̀ yẹn, wọ́n máa lọ̀ pẹ̀lú ata àjọsìn níwọ̀nba. Ìgbín agbónu yẹn a máa bọ̀, ó máa jiná dáadáa. Tó bá ti jiná dáadáa, kí ìyàwó wa yẹn fúnra ara ẹ̀ kó yọ lọ́wọ́ kan. Kò báyìí. Tó bá ti yọ, kán yọ ìyàgbẹ́ inú ẹ̀ kúrò. Kán ṣe ìgbín yẹn, kán fi sè, kán jẹ. Lágbára Ọlọ́run, lágbára àti ìrànlọ́wọ́ Ọlọ́run, wẹ́rẹ́ la máa gbọ́. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ sọ fóònù nọ́mbà yín. Fóònù nọ́mbà mi tó bá jẹ́ ti WhatsApp nọ́mbà 070 38 02 7912. Lẹ́ẹ̀kan sí. 070 38
027912 bọ̀ tó bá jẹ́ pé pípè 09041376454 lẹ́ẹ̀kan sí 09041376454. ẹ ṣé o Sir. ẹ kú ètò Yes, sir. kò ní rẹ̀ yín o. Àṣẹ bàbá. Mo